Ó dáa tún kú ojúmọ́ àkú ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ lórí bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ṣé bójú tẹ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹ ti mọ̀ pé iṣẹ́ tá a fi rán gùn òní kó jẹbọ, èyí tá a fi rán kàlàmàgò òní kó ṣe bẹ́ẹ̀ kó jẹ́ òkú èèyàn kíkàn ní tàgbò ìgbé mẹ́ẹ̀mẹ́ẹ̀ báyìí òun lè wúrẹ́ máa ń ké káàkiri lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2. n tó kàn wájú tó sì jẹ wá lógún òun náà ní ká mú ròyìn wá lájà balẹ̀ lórí bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Olójú tẹ fi wò wá mo ti sọ̀rọ̀ kan pé kò ní fọ orúkọ oníròyìn òun náà ní àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹnu ròyìn náà báyìí. Ẹ ṣòfin ìjọba ẹlẹ́kùnjẹkùn kí ààrẹ ẹkùn kọ̀ọ̀kan kó sì máa lo ọdún 6 gbáko lórí àlééfà. Àtíkù Abubakar ló sọ bẹ́ẹ̀ fún àwọn aṣojúṣòfin àpapọ̀ Àbújá. Bí ẹ bá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní 100 ọdún lórí àlééfà síbẹ̀síbẹ̀ kò lè ṣe nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà tí ń jẹ́ àtúnṣe. Agbẹjọ́rò ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kan tó fi ilẹ̀ Jámánì ṣe ibùgbé òun ló sọ èyí di mímọ̀. Ní ìpínlẹ̀ Èkó, ènìyàn 3 ló ti pàdánù ẹ̀mí wọn látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ṣe bẹ́ẹ̀ tó wáyé. Bàbá ẹni ọdún 42 kan rèé tó ṣe bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n he lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 22 láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Ilé ìjọsìn kan ló ti ṣe bẹ́ẹ̀ lu ọmọ ọdún 14 kan nílùkulù nítorí owó tó tó 200 náírà tó di àwátì tó sì já sí wípé wọ́n padà rí owó ọ̀hún ní ibòmíràn. Ogunlọ́gọ̀ àwọn abilékọ ìpínlẹ̀ Enugu ni wọ́n ti tú jáde síta fún ìfẹ̀hónúhàn pẹ̀lú bí àwọn Fúlàní darandaran kò ṣe jẹ́ kí wọ́n bá iṣẹ́ òòjọ́ wọn tó jẹ́ iṣẹ́ oko lọ mọ́. Lólùlù ilẹ̀ yìí ti ṣe Àbújá níṣe ni àwọn aráàlú kan ṣe bẹ́ẹ̀ tí wọ́n já arákùnrin tí ń ṣe bí obìnrin tí wọ́n já sí òò ní ìlú náà. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ẹ ṣòfin ìjọba ẹlẹ́kùnjẹkùn kí ààrẹ ẹkùn kọ̀ọ̀kan sì máa lo ọdún 6 lórí àlééfà péré. Àtíkù Abubakar ló sọ bẹ́ẹ̀ fún àwọn aṣojúṣòfin ilẹ̀ yìí l'Àbújá. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbé ìgbésẹ̀ láti tún ìwé òfin ti ọdún 1999 yẹ̀wò, bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tọdún 2023 tó sì tún ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ rí ìyún Alhaji Àtíkù Abubakar òun ló ti sọ bẹ́ẹ̀ tó ti sọ di mímọ̀ fún àwọn aṣojúṣòfin ní Àbújá wípé ẹ ṣe òfin èyí tí ó mú kí ikọ̀ ẹlẹ́kùnjẹkùn kó máa jẹ ààrẹ lórílẹ̀‐èdè yìí kó sì já sí wípé ọdún 6 péré ó ní wọn yóò máa lò tí kò ní í ṣe pẹ̀lú pé àtúntún ọdún míì à ń tún yẹ̀wò mọ́. Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀ lánàá lásìkò tó ń gba àwọn aṣojúṣòfin ní Àbújá nímọ̀ràn. Ó sọ di mímọ̀ wípé bí wọ́n bá lè gùn lé irú òfin yìí níṣe ni yóò jẹ́ àǹfààní tí ó sì tún mú àdínkù bá ìṣekúpani àti bó o bá o pa bó o bá kó o bú lẹ́sẹ̀ èyí tí àwọn olóṣèlú tí wọ́n máa ń ṣe òní bí ó bá ti wà láàrin ikọ̀ ẹlẹ́kùnjẹkùn ní ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò pẹ̀lú tilẹ̀ Káàárọ̀ Òjìrè òní kò ní sí wàhálà mọ́ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan. wọ́n kàn máa di ìbò abẹ́lé náà ní ara wọn láti gbé ẹni tán bá fẹ́ jáde sórí àlééfà ni. Ó ní eléyìí yóò tún mú ìtẹ̀síwájú àti àlàáfíà jọba lórílẹ̀‐èdè Nàìjíríà bí àwọn aṣojúṣòfin àpapọ̀ Àbújá tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n gba ìmọ̀ràn èyí tí ò ń ṣe bẹ́ẹ̀ tí ò ń bù wọ́n yìí. Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí. Bí ẹ bá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní 100 ọdún lórí àlééfà síbẹ̀ kò lè rí nǹkan kan ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Agbẹjọ́rò ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kan tó fi ilẹ̀ Jámánì ṣe ibùgbé ló sọ èyí di mímọ̀.
gẹ́gẹ́ bí ògbóǹtarìgì àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò náà tó sì ti lámiláka ní orílẹ̀-èdè Jámánì ìyún Franklin Ogbuweze òun ló sọ di mímọ̀ lórí ètò ti olórí ayélujára kan èyí tó wáyé tí arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Rudolph Okonkwo tó ṣe àgbékalẹ̀ rẹ̀ òun ni ó sọ di mímọ̀ nínú ìtàkùrọ̀sọ táwọn méjèèjì jọ ní lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kejì inú oṣù kẹwàá ọdún tá a wà yìí nínú ètí ó ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kò ní ètò kankan fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní bẹ́ẹ̀ bá yọ̀ǹda ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún odidi 100 ọdún gbáko lórí àléfà ó ní sùkẹ̀ ẹ̀yìn àgbàdo báyìí ẹ̀yìn gbá báyìí ó náà ó ní ẹ̀yìn àgbàdo rẹ̀ sí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní nǹkan kan tó palétò fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà oníkàwò báyìí ẹja ti ibi pẹlẹbẹ káfíkíè sí ẹja ti ibi ìsáná káfíkíèsẹ ògùn ó ní àwọn ikọ̀ tí wọ́n bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìjọba èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé òun yóò tú wọn ká tó wọn bá rí iṣẹ́ wọn ó ní irọ́ lásán ní débẹ̀ torí pé àwọn gan ti rí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ti ṣe ń ṣiṣẹ́ ni làwọn náà fi ṣe bọ́yọ̀bọ̀yọ̀ bó ṣe wù wọ́n ó ní bí kò bá wá rí bẹ́ẹ̀ ni tó bá ṣe wípé ààrẹ ní ètò níṣẹ́ ni yóò ti ṣe àlàkalẹ̀ èyí tó gbọ̀ngbọ́n fún àwọn abẹ̀sìnkáwọ́ rẹ̀ èyí tí wọ́n jọ ń ṣiṣẹ́ oníkẹ̀túnjẹ́ àwò àwọn aṣojúṣòfin àpapọ̀ tó fi mọ́ àwọn senate president ó ní gbogbo wọn ó ní wọ́n ti jingiri nínú ìwà àjẹbánu tó sì já sí wípé kò sẹ́nikẹ́ni tó lè rí ẹnikẹ́ni báwí nínú ètò ìṣèjọba ààrẹ tó wà lóde yìí ó ní bí bẹ́ẹ̀ kọ́ ní í ṣe ló yẹ kí àwọn tán jẹ́ aṣòfin àpapọ̀ l'Àbújá kí wọ́n ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí àárín gbùngbùn wọn kí wọ́n sì ti ṣe ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ ó ní bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n o ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ torí pé gbogbo wọn báyìí náà ti jingiri nínú ìwà àjẹbánu àti ìwà wọ̀bìà tara mi nìkan ni mo mọ̀ kí owó ṣáàtì máa wọlé sí àpò tiwọn ó ní àwọn wà fún ó tẹ̀síwájú wípé pẹ̀lú bí nǹkan ṣe le lórílẹ̀‐èdè Nàìjíríà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gun orí àléfà tó sì ṣe bẹ́ẹ̀ yọ owó ìrànwọ́ epo ó ní láìsí wípé ó ti ṣètò kan kalẹ̀ ètò lè mú ìrọ̀rùn bá ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹja tún wò ó báyìí yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ìṣèjọba rẹ̀ gùn lé lórí jù onìkan máa pín ìrẹsì fún àwọn tí ebi ń pa oníṣèjọba yìí òun ló ti di ìṣèjọba onírẹsì ó ní ṣé ká má parọ́ tanra wa kò sí nǹkan kan tí àwọn ìṣèjọba tó wà lóde yìí tí wọ́n ní fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún odidi 100 ọdún bó bá wù wọ́n kan fi wà lórí àléfà náà èmi kọ́ ni mo sọ gbogbo èyí Franklin Ogbuweze tó jẹ́ agbẹjọ́rò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi ilẹ̀ Jámánì ṣe ibùgbé ló sọ eléyìí di mímọ̀ lánàá òde yìí nínú ìtàkùrọ̀sọ ètò wáyé láàrin òun àti arákùnrin tí wọ́n pè ní Rudolph Okonkwo ní ojú ayélujára náà. Ní ìpínlẹ̀ Èkó ènìyàn 3 ló ti ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí wọn látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé ní ojú òpópónà Lagos to Badagry èyí ò ní Èkó ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ọkọ̀ Sienna kan bó ṣe ṣe bẹ́ẹ̀ ráríwọ abẹ́ ọkọ̀ ńlá tírọ́ọ̀kì tó sì sọ di mọ̀ wípé àwọn ènìyàn 10 náà ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè látàrí ìjàmbá náà. Gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìpínlẹ̀ Èkó èyàn LASTMA wọ́n sọ nímọ̀ pé ní abúlé Ọ̀ṣun ní Nwọ́dù Ìyànà Ibà ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé pẹ̀lú bá ṣe sọ dímọ̀ pé ọkọ̀ ńlá tirẹ́là náà ó ní ó rìn lójú òpópónà tó sì ti gba gbogbo ọ̀nà tán nínú ètí Sienna náà fi ń gbìyànjú láti já álẹ̀ sẹ́yìn tó fi ṣe bẹ́ẹ̀ ráríwọ abẹ́ rẹ̀ ní wàràǹṣeṣà tó ráríwọ abẹ́ ọkọ̀ tirẹ́là yìí ó ní ènìyàn 10 ni wọ́n sọ dímọ̀ wípé ó jáde láyé nígbà tí àwọn 7 míì tán farapa yàmàyàmà ni àwọn gbìyànjú wọ́n ti tètè gbé àwọn 7 náà lọ sí ilé ìwòsàn nínú ètò ti sọdúnmọ̀ pé ibẹ̀ náà wà lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fi ń kó ìròyìn jọ tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n àwọn 10 tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe aláìsí ni wọ́n ti gbé wọn lọ sí ilé ìgbókùpamọ́sí àjọ LASTMA ìpínlẹ̀ Èkó wa ni àwọn rọ gbogbo àwọn tí wọ́n wa ọkọ̀ lójú pópó pé kí wọ́n jẹ́ kí sùúrù kó máa jọba nínú ẹ̀mí wọn ó ní bó bá ṣe wípé awakọ̀ Sienna náà ó ṣe sùúrù dáadáa ni níṣe ni kò ní sí ìjàmbá ọkọ̀ yìí tó wáyé tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí àwọn 10 yìí bẹ́ẹ̀ náà ló sì bá gbogbo àwọn mọ̀lẹ́bí àti ará àwọn tí wọ́n jẹ́ Ọlọ́run nípè náà
ló bá wọn kẹ́dùn wípé ọjọ́ yóò jìnnà sí ara wọn, a kò sì ní ríru aburú báyìí mọ́. Bàbá ẹni ọdún 42 kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó ti ń fi ẹ̀wọ̀n ṣeré báyìí pẹ̀lú bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn án pó fi ipá àti ìkúùkù bá ọmọ bíbí inú rẹ̀ ní àṣepọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Christopher Israel olóṣè bẹ́ẹ̀ tó fi ipá bá ọmọ bíbí inú rẹ̀ tí wọ́n fi orúkọ bò ní àṣírí tó jẹ́ ọmọ ọdún 22 ní àṣepọ̀ ní olúùlú ìpínlẹ̀ Èkìtì tí ń ṣe Adó Èkìtì. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ agbèfọ́ba ìpínlẹ̀ Èkìtì ìyún Olúbù Àpáta tó sọ fún àwọn oníròyìn ó ní ọjọ́ 21 inú oṣù kẹsàn-án èyí tá a lò tán yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bí arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Christopher Israel bó ṣe ṣe bẹ́ẹ̀ fi ipá bá ọmọ bíbí inú rẹ̀ ní àjọṣepọ̀ tó sì já sí wípé ọmọ náà ní ó wá kí ní ilé láti ibi tó ń gbé ṣùgbọ́n ó fi ipá bá ọmọ náà láṣepọ̀ látàrí bí ọmọ náà ṣe wá ń jà àrùn ìrìn wípé kó ń jàjàbọ́ kúrò lọ́wọ́ bàbá òun níṣẹ́ lọ́mọ náà ni ó tún fi ara gbọgbẹ́ lóríṣiríṣi àlàyé tí agbèfọ́ba tó ṣe ní èyí ló wá fà á tí ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ti Adó Èkìtì ìyún arábìnrin Olúbùnmi Bámidélé tó wá ṣe ó sọ di mímọ̀ wípé òun sún ìgbẹ́jọ́ rẹ̀ sí inú oṣù kọkànlá ọdún tí a wà yìí tó sì sọ di mímọ̀ wípé kó tó wá di pé ìgbẹ́jọ́ náà yóò tẹ̀síwájú ẹ yọ̀ǹda rẹ̀ náà ẹ jẹ́ kó máa lọ rèé gbatẹ́gùn kó tún wo bí ilé ayé inú ọgbà ẹ̀wọ̀n bó tún ṣe rí ṣáájú kí ìgbẹ́jọ́ náà kó tún tó tẹ̀ síwájú sí i. Ilé ìjọsìn kan rèé tí wọ́n lu ọmọ ọdún 14 ní ìlùkulù nítorí owó tó tó 200 náírà tó di àwátì. Ilé ìjọsìn tí wọ́n pè ní St. Joseph Parish èyí tó wà ní ìpínlẹ̀ Benue ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti rí ẹjọ́ yìí báyìí o pẹ̀lú bí àwọn ènìyàn wọ́n ṣe ń pè fún ìdájọ́ òdodo lórí bí wọ́n ṣe ṣe ọmọ kan tó jẹ́ ọmọ ọdún 14 bí wọ́n ṣe ṣe ní ìṣekúṣe látàrí pé wọ́n fi ẹ̀sùn kàn pé owó tó jẹ́ 200 náírà ó ní ó di àwátì tó sì jẹ́ pé ọmọ náà ni wọ́n sọ wípé ó jí owó náà kó lọ. Nínú àlàyé tí ìyá ọmọ ọdún 14 ọ̀hún èyí tí orúkọ ọmọ náà ń jẹ́ Ando Aka Yakwan tí ó sọ di mọ̀ wípé ilé ìjọsìn St. Joseph Parish ó ní ó wà ní Kòríà ní ìpínlẹ̀ Benue tó já sí wípé wọ́n ṣe ayẹyẹ ọdún ìkórè nínú tí wọ́n ti fi ọmọ ọdún 14 náà sọ owó tí wọ́n gbà tó sì ní láàrin ìṣẹ́jú díẹ̀ níṣe ni owó náà di àwátì kò sì sí ẹni méjì tí wọ́n sọ wípé ó wu ìwà náà ju ọmọdékùnrin ọmọ ọdún 14 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yakuwan yìí. Báyìí ni wọ́n ṣe gbé ọmọ náà ó sọ di mímọ̀ wípé alága ilé ìjọsìn ọ̀hún ìyún arákùnrin Tàṣẹ̀gà àti díókónì kàtẹ́chìstì Kùmbọ̀ ó ní wọ́n kọ́kọ́ fi lúlù tẹ́ òun ní ọrùn náà kó tó di pé wọ́n fa òun lé ẹni tó jẹ́ ọlọ́dẹ tó ń ṣọ́ ibi ìgbèríko àwọn tí wọ́n fà á lé lọ́wọ́ wípé kí ó ṣe ìdájọ́ rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Ó ní ọlọ́dẹ náà ló mú un lọ́nu igbó kan èyí tó já sí wípé ibẹ̀ ni wọ́n ti máa ń pa àwọn ẹni tó bá jalè tí wọ́n ti máa ń pa wọ́n láàyè sí inú rẹ̀. Wọ́n nínú igbó yìí ó ní ó ti lu òun ní ìlùkulù tí òun kò sì mọ ohun kankan mọ́ tí ẹ̀mí ti fẹ́ bọ́ ní ara òun kó tó wá di pé ìyá tó bí ó ṣe bẹ́ẹ̀ gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Nínú ìtàn ni ó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àmọ́ o láàrin ọjọ́ mélòó kan sẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó ní wọ́n sọ wípé wọ́n padà rí òkodoro ọ̀rọ̀ wípé ọmọ ọdún 12 kan wọn ló ṣe bẹ́ẹ̀ tó jí owó náà gbé nínú ètò já sí wípé ó ti ná owó náà kù 10 náírà péré. Wàyí o ìyá ọmọ tí wọ́n lù ní ìlùkulù náà wọn ló tún wá sọ wípé lẹ́yìn tí wọ́n rí òkodoro ọ̀rọ̀ báyìí níṣe ni wọ́n tún wá ní túláàsì ọmọ òun tí wọ́n lù ní ìlùkulù ní ìlú yẹn jẹ́ yìí yóò tún san 1,100 náírà 80,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn pé ìwọ la fi sọ ìdí owó bó lówó ṣe ń rá mọ́ ọ lọ́wọ́. Ó ní èyí ló fà á tó ń fi wá pariwo síta wípé kí gbogbo àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má wo òun níran o lórí bí wọ́n ṣe fẹ́ fi ọwọ́ lágbọ̀n lójú ní ilé ìjọsìn St. Joseph Parish tó sì sọ di mọ̀ wípé ọmọ òun kò mọ́wọ́ kò mẹsẹ̀ bẹ́ẹ̀ lẹ́tún ti rí òkodoro ọ̀rọ̀ ẹ̀tún ṣe wá jẹ́ tẹ̀tún fẹ́ fi ọwọ́ ọlá gbá òun lójú. Báyìí ló ṣe ké gbàjarè sí ìta fún gbogbo àwọn toríṣẹ́gi ọlà fún láwùjọ wípé ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ wọ́n ti fẹ́ yàn mí jẹ o.
ogunlọ́gọ̀ àwọn abilékọ ìpínlẹ̀ Enugu ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ túyáyá tí wọ́n ti túyáyá jáde síta fún ìfẹ̀hónúhàn èyí tó lámìlaka pẹ̀lú bí àwọn Fúlàní darandaran bí wọn kò ṣe jẹ́ kí wọ́n lọ sí ibiṣẹ́ òòjọ́ wọn èyún iṣẹ́ oko tí wọ́n yàn láàyò. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń jáde nínú fọ́nrán kan fídíò tó ń jà rìnrìn káàkiri orí ayélujára nínú èyí tí àwọn abilékọ tí wọ́n pọ̀ bíbà tí wọ́n túyáyá tí wọ́n sì túyáyá síta gbangba ní agbègbè tí wọ́n pè ní Èké ní ìjọba ìbílẹ̀ Udi ní òpópónà Mai 9 sí Èké àti sí Eziagu àti òpópónà Èké sí Àpákùmẹ̀ àti Nze ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ di gbogbo ojú òpópónà náà látàrí pé wọ́n fi ẹ̀hónú hàn lórí àwọn Fúlàní darandaran èyí tí wọ́n ti gba gbogbo ààyè tí wọ́n sì ti gba gbogbo ilẹ̀ mọ́ àwọn ní ọwọ́ nínú àlàyé tí àwọn abilékọ náà ṣe. Wọ́n sọ di mọ̀ wípé ìjínigbé ti pọ̀jù àti ìṣekúpani ní agbègbè tí wọ́n pè ní Èké yìí ìjọba ìbílẹ̀ Udi yìí tí wọ́n sọ di mọ̀ wípé gbogbo àwọn tó jẹ́ ọmọ àwọn tí wọ́n ṣe bí akọni láti gbèjà àwọn kúrò lọ́wọ́ àwọn Fúlàní darandaran níṣe ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí sójà ni wọ́n tó ti ṣekú pa àwọn náà tí wọ́n dẹ̀mí wọn légbodò ní kí la fi ṣe yín gan èyí ti jẹ́ èyí ti ṣe wọn kì í gbélé ayé ni pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe wá nira fún àwọn báyìí oyin bí àwọn Fúlàní darandaran bí wọ́n ṣe ń ṣekú pa àwọn bẹ́ẹ̀ náà làwọn ọmọ ogun ilẹ̀ yìí làwọn náà tún ṣekú pa àwọn ọmọ wọn tí wọ́n ń gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Wọ́n sọ di mọ̀ wípé iṣẹ́ oko làwọn yàn láàyò láti máa ṣe wípé báyìí tí àwọn Fúlàní ti gba gbogbo inú oko àwọn ọ̀tẹ́rù kan ti ń lọ sí inú oko mọ́ bẹ́ẹ̀ ni àwọn kò sì tó ẹni tí ó lè rìn yanfanda nínú ìlú torí wọ́n ṣe ń jí àwọn gbélé ní bẹ́ẹ̀ náà ṣekú pa ènìyàn lọ́la èyí ló wà fà á táwọn fi túyáyá táwọn sì túyáyá jáde síta láti ṣe ìfẹ̀hónúhàn kí ìjọba ìpínlẹ̀ Benue náà kí wọ́n lè tètè gbọ́ igbe àwọn kí wọ́n wá ojútùú sí ìṣòro àti wàhálà tí àwọn ń kojú ní ìjọba ìbílẹ̀ Udi náà. Báyìí ni àwọn abilékọ tí wọ́n tú yáyá síta bí wọ́n ti sọ fún àwọn oníròyìn. Lólùlù ilẹ̀ yìí tí ń ṣe Àbújá níṣe ni àwọn ọ̀dọ́langba kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ já arákùnrin tí ń ṣe bí obìnrin sí òwò lórí ìmúra rẹ̀ nílùú Àbújá nínú fídíò kan tí ń jà rìnrìn káàkiri orí ayélujára. Ibẹ̀ ni àwọn ọ̀dọ́langba tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n dá arákùnrin tí kò tíì ṣẹni tó mọ orúkọ rẹ̀ tí wọ́n dá dúró lójú ọ̀nà lẹ́ni tí ó ṣe bí obìnrin tí wọ́n sì bi léèrè wípé bó ni tiẹ̀ ṣe jẹ́ kí lẹ fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà dà látàrí wípé àwọn kan ti wà lókè tí wọ́n wúrú wà yìí tí ò sẹ́ni tó rí wọn bá wí ẹ̀yin náà ẹ̀tọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ tìyín báyìí a kò ní lajúlẹ̀ kí tàlùbọ̀ kókó wọ̀ èyí ti jẹ́ ọkùnrin ni Elédùmarè dá ọ kí lórí tó ń ṣe bí obìnrin àbí irú wà burúkú wo lẹ fẹ́ máa gùn léyìí. Báyìí ni àwọn ènìyàn náà ṣe ń bi léèrè nínú fídíò ọ̀hún tó náà sì ń fún wọn lésìn pé bí ó ṣe wu òun ni òun ṣe múra yìí bẹ́ẹ̀ ni ó sì ṣe tẹ́ òun lọ́rùn èyí ló sì fà á tí àwọn ọ̀dọ́langba náà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ já arákùnrin náà tí wọ́n já aṣọ mọ́ ní ọrùn tó sì lé ní ìlékùlé pé láyéláyé rẹ̀ mọ́ tún ṣe bẹ́ẹ̀ mọ́ nínú ìwà tó fẹ́ wù tó fẹ́ gùn léyìí láti máa wù náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyàn wípé ẹ ṣé ọlọ́kà náà ẹ ṣé ẹni tẹ́ bá fi ìfẹ́ jẹ́ àkó àìbínú ẹni tó ṣe àkójọpọ̀ ìròyìn yìí tó tún kà sí ti ìgbọ̀nyín òun náà ni àyànfẹ́ Elédùmarè jẹ́ títí di ìgbà tá a tún padà máa wá fún yín ní ìròyìn míì orúkọ mi kò ní yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì ìbẹ̀sẹ̀ ṣe àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún gbogbo ìfẹ́ àti àdúrótì èyí tẹ́ ẹni sí wa títí dìgbà náà àtẹ̀mí àtẹ̀yìn ànígbùrò àbúrú sí ara wa ó dàbọ̀ náà fún ti àkókò yìí.